Ẹ̀yin olólùfẹ́ Kọ́lé Oṣó, Kọ́lé Oṣó apá kẹfà ti wà lọ́nà báyìí o. Ẹ subscribe kẹ́ ẹ sì like fídíò yìí. Torí pé ẹ ṣe ń subscribe tẹ́ ẹ like ẹ̀, bẹ́ẹ̀ ni apá kẹfà Kọ́lé Oṣó yóò sì tètè jáde o. Àti wípé àwọn tó bá ti subscribe sí fídíò yìí yóò wà lára àwọn tí ó kọ́kọ́ mọ̀ tí Kọ́lé Oṣó apá kẹfà bá ti jáde. Ẹ dẹ̀ tún bá mi dárúkọ àwọn òṣèré tí ẹ bá fẹ́ràn nínú eré Kọ́lé Oṣó. Lákọ̀ọ́kọ́ náà èmi fẹ́ràn Ibrahim Yekini aka Ìtẹ̀lẹ̀ the Icon fún rẹ̀, Kọ́lé Oṣó gangan fún rẹ̀. Mo fẹ́ràn Olúwakẹ́mi Àpèsì, mo fẹ́ràn Fatai Odùduwà, mo fẹ́ràn Hafiz Abiodun gan, mo fẹ́ràn Saliu Gbọ́lágadé, mo fẹ́ràn Jimmy Roland, bẹ́ẹ̀ mo fẹ́ràn Babatunde Bernard, mo fẹ́ràn Àbẹ̀ní Agbọ́n àti bẹ́ẹ̀ 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 lọ. Àwọn òṣèré jàǹkànjàǹkàn tó kópa nínú eré. Ẹ̀yin náà ẹ comment kẹ́ ẹ dárúkọ àwọn òṣèré tí ẹ fẹ́ràn. Mo fẹ́ràn Aunty Sidi náà. I lost Sister Sidi too. Àwọn èèbó wọn yẹn bó ṣe máa ń dá mi lọ́rùn. Kí ni àwọn ohun tó ṣẹlẹ̀ nínú eré Kọ́lé Oṣó gangan? Ìtàn Kọ́lé Oṣó ó sọ̀rọ̀ nípa ìtàn ìdílé Oṣógbèmí tó sì ní ọmọ mẹ́ta. Bàbá Kọ́lé Oṣó fún rẹ̀, bàbá Oṣóbọ́lá, bàbá Ẹfun. Àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ni o, tí bàbá wọn sì jẹ́ alágbára. Ó wá rú àwọn ọmọ rẹ̀ lágbára. Bàbá Kọ́lé Oṣó ò fẹ́ jẹ́ atakóró wọnú àdó tí ò ní mọ́ ọmọ rẹ̀ wọnú ẹ̀. Eléyìí kó gbogbo ọmọ rẹ̀ wọ́ o. Níbi tí alágbára ti figagbága. Ó ní fíìmù Kọ́lé Oṣó tá a bá ní ká wo sàkún rẹ̀ láti Kọ́lé Oṣó apá kìíní. Ìyẹn jáde ní oṣù karùn-ún ọdún 2025. Ẹ ó rí wípé ó tiẹ̀ lọ káàkiri. Ó ti ní ìwọ̀n bíi mílíọ̀nù 2 ènìyàn tó ti wò ó. Èyí fi hàn bí Oṣógbèmí bó ṣe ń ṣe ró àwọn ọmọ rẹ̀ ní agbára, tó sì ń ṣètọ́jú wọn. Àwọn ọmọ tá a ti mọ̀ náà ni Kọ́lé Oṣó fún rẹ̀, Ìtẹ̀lẹ̀ the Icon, Oṣóbọ́lá àti Ẹfun. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n ró ní agbára nínú apá kìíní tí wọ́n sì ń dá bíọ́bíọ́ bí à ń padán àti bí à ń yíwọ́ padà ní apá kìíní Kọ́lé Oṣó. Gbogbo wọn ni wọ́n sì gbójúlé òògùn bàbá wọn. Ṣé ẹ wá rí ìdílé Oṣógbèmí? Wọ́n ní ète láti gòkè, àti pé láti ẹ̀ tí wá jẹ́ alágbára gan nínú ìlú pẹ̀lú agbára àwọn òrìṣà ilẹ̀ Yorùbá bíi ti Ṣàngó. Ìtàn ìdílé Kọ́lé Oṣó ó kún fún ìjà àti agbára idán. Tá a bá tún ká wo Kọ́lé Oṣó apá kejì bákan náà, èyí ń jáde ní oṣù karùn-ún ọjọ́ kẹfà ọdún 2025 náà ni. Ó ti ní ìwọ̀n bíi àwọn mílíọ̀nù 2 tó ti wò ó nígbà tó jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Apá kejì yìí gbóná. Ẹ wò wọ́n perégedé wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka. Òun tún gbóná sí àfi bí ọfà ẹ̀fọ̀n pẹ̀lú ìjà agbára pẹ̀lú ọkùnrin míì tí ó tún ní àṣẹ idán lọ́wọ́. Òun náà ni Jáwésòrò. Jáwésòrò Fatai Odùduwà. Òun ló ṣe Jáwésòrò yìí o. Nígbà tí Kọ́lé Oṣó tó kọnu ìfẹ́ sí Oṣù, ọmọbìnrin yìí sì wà ní abẹ́ èdè Jáwésòrò, ìyẹn Fatai Odùduwà. Ṣùgbọ́n Kọ́lé Oṣó ṣe bí ọmọ akin. Ó sì kọnu ìfẹ́ da Oṣù. Jáwésòrò náà fa agídí yọ o. Ìjà wá di pé wọ́n fi agbára hanra wọn. Kò sí sẹ́ni tí ó lè ṣẹ́gun lápá kejì yìí. Jáwésòrò ó sàsánù fẹ́mi rẹ̀. Bẹ́ẹ̀ ni. Tá a bá wá wo apá kẹta, ẹ jọ̀ọ́ ká tó wo apá kẹta. Ẹni tí ò bá ti subscribe, ẹ bá mi subscribe sí fíìmù yìí o. Torí nípa bẹ́ẹ̀, apá kẹfà Kọ́lé Oṣó tá a ti ń retí
yóò tètè jáde. Àwọn tó bá sì subscribe yìí, àwọn náà wọ́n ó tètè mọ̀ bó bá ti jáde. Àti wípé lórí TV yìí la ó ti máa rí àwọn latest. Apá kẹta Kọ́lé Oṣó, èyí ń jáde ní oṣù karùn-ún náà, ọjọ́ kẹtàlá ọdún 2025, tí a wà nínú ẹ̀ yìí. Èyí náà ó ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wíwò tí ó ti wò. Apá yìí tún mú wa rìn dáadáa sí lílo agbára Kọ́lé Oṣó, àti bàbá wọn Oṣógbèmí. Agbára wọn tún gbilẹ̀ sí ni, àti bí wọ́n ṣe ń pidán, gbogbo rẹ̀ ló ń gbilẹ̀ sí. Wọ́n ti wá di ẹ̀rù jẹ̀jẹ̀ láàrin ìlú. Kọ́lé Oṣó, òun ló sì lágbára jù nínú ìdílé náà. Nípa bí bàbá wọn Oṣógbèmí, bí ó ti ṣe máa ń kọ́ àwọn ọmọ rẹ̀ wípé ó dáa kí ènìyàn máa gbáradì nígbà gbogbo. Kọ́lé Oṣó náà sì fira ẹ̀ kalẹ̀ láti wá agbára o. Òun náà ti wá di èrìkìnà báyìí. Nígbà tá fi dé apá kẹta, a rí bí àwọn ọmọ Oṣógbèmí ṣe ń lo agbára wọn lọ́lọ́kan òjọ̀kan. Oṣóbọ́lá fi agbára rẹ̀, ó fi ṣe àṣejù àti ìtanràn. Ẹfun sì ń wá ọ̀nà rere ní tirẹ̀. Ṣé ẹ mọ̀ wípé inú kòkò dúdú, ó náà lẹ̀kọ̀ fún ó ti jáde. Gbogbo wọn ò sì lè sùn kán kọrí síbì kan náà. Ẹfun gbìyànjú, òun náà lọ sílé ẹ̀kọ́ gíga. Ṣùgbọ́n ẹ̀gbọ́n rẹ̀ Kọ́lé Oṣó, ó ní òun fẹ́ dáàbò bo àbúrò òun Ẹfun. Òun náà sì lọ sí ilé ẹ̀kọ́ gíga láti lọ dáàbò bo àbúrò rẹ̀ Ẹfun. Àti síwájú sí, Kọ́lé Oṣó àti Jáwésòrò wọ́n tún gbómi ìjà kaná lórí ọ̀rọ̀ oṣù yìí náà ni. Nígbà tí Jáwésòrò, ó sì fárígá pé àfi tí gbogbo mọ̀lẹ́bí Kọ́lé Oṣó àti bàbá wọn gan tó jẹ́ Oṣógbèmí, bí gbogbo wọn bá jọ kúkú àkó, ó ní kò léèwọ̀, kóun fẹ́ pa gbogbo wọn pọ̀ ni. Àwọn Kọ́lé Oṣó náà àti ìdílé rẹ̀, gbogbo wọn pawọ́pọ̀, wọ́n sì fi rán Jáwésòrò ní ìwọ ẹṣin o. Wọ́n rán níṣẹ́ lọ síbi tí ò fẹ́ lọ. Wọ́n mọ̀ rẹ́yìn Jáwésòrò. Ní parí apá kẹta nìyí. Nígbà tó di apá kẹrin, Kọ́lé Oṣó ti wá di ẹ̀rù jẹ̀jẹ̀. Òun àti bàbá rẹ̀ Oṣógbèmí, ó ti fẹ́ dàbí ẹni pé apá ò fẹ́ ká àràbà mọ́ o. Bẹ́ẹ̀ ni àwọn àrọ̀ní bá ń gbìyànjú pẹ̀lú òkúta. Wọ́n fẹ́ kọlu ìdílé Kọ́lé Oṣó. Ṣùgbọ́n ìgbà tí ó bùṣe gèdè tó bùṣe gàdà, wọ́n máa jí Oṣóbọ́lá àtẹ̀fún gbé. Ẹ rí i pé ó gan tí ọ. Wọ́n jí wọn gbé lọ sí ìgbàlẹ̀ àwọn àrọ̀ní. Àwọn àrọ̀ní, wọ́n pe Oṣógbèmí lẹ́jọ́. Ṣùgbọ́n Oṣógbèmí fi ọ̀rọ̀ wọn ṣe ẹ̀rínrín ni o. Nígbà tó dé gbàlẹ̀, bí kò lóloko, bí tàkúté ni. Ìpàdé dínú eré. Nígbà tó di apá karùn-ún fíìmù yìí, ìyẹn tún ṣe àfihàn ìwà tí Oṣógbèmí hù àtàwọn ọmọ rẹ̀. Bí wọ́n ṣe tún gbìnlẹ̀ sí àti bí wọ́n ṣe ń rórà wọn lágbára sí, pé kọ́ mọ́ bá ká wọn. Bẹ́ẹ̀ ẹyẹ àjẹ́ ké, olókùnrùn ò paradà. Ẹ wo, ibẹ̀ láti rí Oṣóbọ́lá tóun náà tún ń lo agbára tó ní o lọ́nà àìtọ́. Ó sì fi de Desmond, ọkùnrin tí ó háyà. Bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, eré Kọ́lé Oṣó yìí ó fi àfihàn ìjà láàrin rere àti búburú. Ó fi hàn. Ẹ̀yin tí ẹ bá ń retí Kọ́lé Oṣó apá kẹfà kó bá lè tètè jáde, ẹ tẹ subscribe button kí ẹ sì tẹ aago tó ń bẹ ní ojú ọpọ́n yìí. Torí bí ẹ bá ṣe ń tẹ subscribe sí ẹ sì ń like ẹ̀, bẹ́ẹ̀ ni Kọ́lé Oṣó apá kẹfà yóò tètè jáde.